Together as we welcome ORIKI Jesu in the next 10 minutes before I call the next person. God bless you. Hallelujah. Amen. Hallelujah. Amen. Mira lorita o mira. Onímọ̀ jẹ̀mú mira nítorí ọ̀rọ̀ mi. Mira lorita o mira. Onímọ̀ jẹ̀mú mira nítorí ọ̀rọ̀ mi. Mira lorita o mira. Onímọ̀ jẹ̀mú mira nítorí ọ̀rọ̀ mi. Ìwọ tó fẹ́ kọ́ lọ́rùn mira nítorí rẹ kò kọrin ṣe wípé mira lorita o mira. Jésù o. Jẹ́ kí ayé mọ̀ pé ìwọ ló bí mi. Jẹ́ kí ayé mọ̀ pé ìwọ ló ní ògo mi tí mò ń gbé kiri. Mira, 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 mira. Aláàánú mi mira nítorí ọ̀rọ̀ mi. Mímọ́ l'Olúwa. Mímọ́ l'Olúwa. Àwọn gàlì wọ́n mí ké o. Àwọn ọ̀run wọ́n mí ké o.
Oramo ọlájọ wọlé dọmọ. Alágbádá iná irun funfun orí ọ̀sán ọ̀dọ́gbọ́. A lè rí lè ṣe, a lè ṣe lè rí. Àtàyé olókun àjọba. Omi mi, omi mi, omi mi, omi mi, omi mi, òjijì. Mo dìbò fún Jésù. Mo dìbò fún Jésù. Jésù gba àkóso, ayé mi dára o. Mo dìbò fún Jésù o. Mo dìbò, mo dìbò. Ó yá kí là ń fọba pé o. Aha! Alágbádá iná bàbá mi aláwọ̀ tẹ́lẹ̀ bí òróró ọmọ ní sáfàyà tí iná lójú iná lẹ́nu àjàǹlò lóníkẹ́ ọ̀run. Abàmì odò ńlá tí kò gbogbo aláìgbọràn lọ. Alágbádá iná aláwọ̀ ńlá onímọ̀ ńlá. Ọlọ́run mi, Ọlọ́run mi, Ọlọ́run mi. Kí lè fọ́ Ọlọ́run pé o, kí lè fọ́ Ọlọ́run mi pé o. Aha! Kí lè fọ́ Ọlọ́run pé, kí lè fọ́ Ọlọ́run mi pé o. Bóyá èrìwọ́ wọ̀wọ̀ Jésù ní máa sìn o. Onígbàgbọ́ fẹ̀yìntì Jésù. Ìmọ̀lẹ̀ láàrin òkùnkùn bírímù 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 bí. Ọlá ọwọ́ ńlá bàbá mi o. Elédùn ọmọ rẹ̀, elédùn ọmọ rẹ̀, elédùn ọmọ rẹ̀, elédùn ọmọ rẹ̀. Bàbá àwọn aláìní, bàbá ọkọ, ọgbọ́n bàbá mi ẹrù jẹjẹ. Aha! Kí lè fọ́ Ọlọ́run pé o, kí lè fọ́ Ọlọ́run mi pé o. Can we celebrate Minister ORIKI Jesu? My God. I hope you are enjoying Jesus. I hope you are enjoying Jesus. Minister E-Talent, where are you, please? Minister E-Talent, where are you? All right.